Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Ọmọdé eléyìí mo kí yín, àgbàlagbà eléyìí mo kí yín o. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ó yẹ wá nǹkan kan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Ẹ jẹ́ á kọ́ra wa lẹ́kọ̀ọ́. Ẹ wo àwòrán ewé tẹ̀ ń wò yìí. Àwọn bàbá wa máa ń pè ní ìlẹ̀kẹ̀ ọ̀pọ̀lọ́. Àwọn ẹlòmíràn tún máa pè ní ewé àwáyé èkú. Ẹ wo ewé yìí dáadáa, kì í ṣe ewé ahóyọyọ o, kì í sì ṣe ewé ìnàbọ̀lẹ̀ o. Ìlẹ̀kẹ̀ ọ̀pọ̀lọ́ tàbí ewé àwáyé èkú, orúkọ rẹ̀ pọ̀ rẹpẹtẹ. Mi ò mọ báyìí tí ń pè é. Ewé yìí a sábà máa wà ní ẹ̀bádò. Ibi wọ́n bá ń pè lẹ́bàádò ni pé bí etí odò. Ibi tí ti sábà máa ń rin, ẹ̀rí yóò ṣú sílẹ̀ wẹ́rẹ́rẹ́rẹ́ báyìí. Ìlẹ̀kẹ̀ ọ̀pọ̀lọ́ la máa ń pè. Ewé yìí wúlò gan-an, ó wúlò tọ́pọ̀ lóríṣiríṣi, ó wúlò. Wọ́n á fi ṣe wíwò àṣírí, wọ́n á fi ṣe kọ́nà ọ̀la fún yẹn. Bákan náà, ọkùnrin tó bá ní àrùn pé bóyá àtọ̀ rẹ̀ ò kún tó, low sperm count, tàbí tí obìnrin bá wà ní orí ìkúnlẹ̀, a máa lo ewé yìí fún un. Ó yẹ jẹ́ ká sọ méjì ńbẹ̀. Tí ọkùnrin bá ní low sperm count, ẹ já ewé yìí lásán, kẹ́ fọ̀, kẹ́ kó sódò, kẹ́ gún. Ẹ̀rí yóò máa fà jọ̀ọ̀. Gbàtẹ́gùn tó kúnná yẹn dà sínú oyin, ẹ máa fi mògì gbígbóná. Ọlọ́run ó dá okun ara yín padà, ara ó kún padà, ara ó sì yékéyéké. Ó dáa fẹ́ni tó bá ní low sperm count. Tí obìnrin bá ti wà ní oṣù mẹ́sàn-án, ẹ jẹ́ ká gún ewé yìí bákan náà, ẹ jẹ́ ká dà sóyin. Ẹ jẹ́ kóbìnrin yìí kó máa bù sí ògì. Ó sì lè máa mú, wọ́n máa mú láàárọ̀, lọ́sàn-án, lálẹ́. Ìjọ́ tó bá fẹ́ bímọ báyìí, wẹrẹ ni ìyẹn ewé yìí. Méjì tá a sọ ńbẹ̀ náà rè, ìyókù á sọ̀rọ̀ torí ọjọ́ mi, ọjọ́ rẹ̀ á dára fún wa o. Ìwọ tí fídíò yìí bá kàn lọ́wọ́, ẹ má dé mọ́lẹ̀, ẹ pín, ẹ jẹ́ kó kárí gbogbo àwọn èèyàn nídìí rẹ̀. Bó bá lówó tó fi ṣe sàárà, tó lóúnjẹ tó fi ṣe sàárà, fídíò yìí àǹfààní la jù fún ọ. Àgbowó lọ́wọ́ rẹ̀, ìwọ náà fi ṣe sàárà fáwọn èèyàn, kò share rẹ̀. Gbogbo ọwọ́ tó bá share rẹ̀, ẹni fọwọ́ náà gbọ́mọ sí. Mo gbọ́, mo delete ẹ̀. Kódà o, kódà o. Ohun tó fídíò yìí bá ti lè kàn lọ́wọ́, ó kéré tẹ̀yàn 10 share rẹ̀ kí wọ́n jàǹfààní ẹ̀. Nọ́mbà wo lẹ lè fi kàn sí mi? +2348032983298 +2348032983298. Ẹ jẹ́ ká fún wa ní nọ́mbà orílẹ̀-èdè Benin. +2290154651928 +2290154651928. Nọ́mbà orílẹ̀-èdè Côte d'Ivoire òun lẹ̀ ń wò yìí. Ẹ̀yin èèyàn tẹ́ ń pè mí káàkiri gbogbo ayé, pàápàá lórílẹ̀-èdè Abidjan, kó gbogbo ẹ̀ mọ́ra wọn, Senegal, Ghana, Liberia, tẹ́ mọ́ Benin, ṣe ẹ wá mọ́ ni mò ń bọ̀. Ẹ fi ọkàn yín balẹ̀. Àwa náà kọ́ omi lọ́pọ̀jọ́ ká lọ, àwọn àlejò ni. Agbára Ọlọ́run kọ́sẹ̀ yìí ó tó kẹnu bọlẹ̀. Ẹ bá mi ní orílẹ̀-èdè Benin. Mi wàá fẹ́ lò ju bí ọ̀sẹ̀ kan lọ ní Benin. N tó máa gbéra lọ sí Sódèsì Makassi Àbọ̀bọ̀ ní orílẹ̀-èdè Abidjan. A dára fún wa. N bá dé Abidjan gan, n fẹ́ lójú ọ̀sẹ̀ méjì lọ. Ayé wa kò ní yẹ̀ lẹ́, tí wa lọ́lọ́run ó ṣe, kò ní ṣe tọ́ta wa. Ọdún tí ń bọ̀ yìí, ọdún ayọ̀ ní ọjọ́ gbogbo wa, kò ní bá wa ní sáré. Gbogbo ọdún lọ́dún o. Àníká góńgó sọdún o, tí wa lọ́lọ́run ó ṣe, kò ní ṣe tọ́ta wa o. Ire o, ire o, ire kàbìtì nílé gbogbo wa o.